lè pa ń pariwo imú òǹdọ́ yìí. ṣé kì í ṣe orin Àyìnlá rèé Fẹ́mi ń play látìgbà orí tilẹ̀ ń kó ṣe bu ọkọ̀ jáde mọ́ o. jẹ́ kí n la wò ná torí ó lè jèrè rè màmá ṣe ń bẹ̀ yẹn kẹ̀. nípa ń ṣẹlẹ̀. lórí mo gbàgbọ́ mọ̀ kó lórúkọ méjì rè ní ẹ̀ńjẹ́. nípa ń ṣe ọmọ ìtò ń jó báyìí. àrí omi tó gbálẹ̀ àbọ̀mọ́ ìjẹ tẹ́tẹ́ wà. nípa ń ṣe ẹ́ tó ń jó fẹsẹ̀ múlẹ̀. láti kó. ọmọ mo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. bàbá rẹ ni ló ń ṣẹlẹ̀ náà. fẹsẹ̀ múlẹ̀ kí n pa ń ṣe ẹ́ ṣé ó jẹ́ bàbá Ìjẹ̀bú wà. àbórí ń ta ọ̀bọ yìí ṣé ìgbà tí wọn bá jẹ bàbá Ìjẹ̀bú kí níyàn tó máa dùn ni ṣé ìgbà tí wọn bá jẹ bàbá Ìjẹ̀bú ní yóò gbà tẹ́yìn bá ti jẹ bàbá Ìjẹ̀bú Nàìjíríà báyìí ní ti máa ń dùn ṣé kò fẹ́ sọ pé òmò kan tó ń lọ. pẹ̀lẹ́ o ọmọ òkè òkun tí wàá pa ń dùnú rẹ nígbà tí ọmọ Nàìjíríà tọmọ Nàìjíríà bá jẹ bàbá Ìjẹ̀bú nínú wọn dùn kí pa ń dùnú rẹ ọmọ òkè òkun. wàhálà ìbéèrè tó béèrè lọ́wọ́ mi mi ò rò sí rárá òkè ṣé nǹkan tó ń fura láti sọ fún mi nísìnyí wípé o fẹ́ sọ fún mi wípé o mọ̀ wípé on the 2 oṣù kẹwàá tí a fẹ́ mú yìí nínú ọdún tí a wáyé ọdún 2021 yìí òun ni wọ́n fẹ́ ṣe celebration ọdún ọmọ olówó ni o fẹ́ sọ fún mi pé ò tí gbọ́ àbí. ṣé lóòótọ́ jẹ́ kí n mọ̀ ṣàlàyé fún mi àwọn olópè ẹ̀ síbẹ̀ àbí irú ẹ̀ lọ́wọ́ máa ń bẹ̀ ta ló mọ̀ ń bẹ̀ àwọn òrè pè ẹ̀. mo fọ ọ wọ̀nbárò mi sọ pé ṣérò mi ni wọ́n wá ń bẹ̀ èmi ó dídí fẹsẹ̀ múlẹ̀ àbó ti wọ́ ọmọ ẹbọ jẹ kúrò bó ti gbẹ́bọ kaná rí ṣé mi náà wá níbi ọdún ọmọ olówó àbó ń bẹ ṣé mi ṣẹ̀ṣẹ̀ máa ń lọ ni tí tó wá fẹ́ gbọ́ jẹ́ kí wọ́n á bọ̀ sí bíi àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n tún wá pè mí síbẹ̀ tó fẹ́ gbọ́ kó lọ́ máa yí àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn kábíyèsí àwọn ìyálóde àwọn olóyè àwọn ẹgbẹ́ Alhaji Àyìnlá Ọmọwúrà fans club worldwide. kúrú ti lọ àtìkó alálọ́mì ti wá gbígbà àtìkó alálọ́mì ti wá gbígbà mẹ́ni àṣà. gbogbo wọn ni wọ́n máa péjú síbẹ̀ àwọn ni wọ́n pè mí síbẹ̀ tó ti gbọ́ kó lọ́ máa yẹ His Royal Majesty odidi ọba Olówu His Royal Majesty ọba Dr. Olúsọ̀yà Adégbóyèga Dòsùnmù odidi kábíyèsí o mo ṣí fìlà forí adé o. yóò bí mo mú. tẹ irú ọmọ wo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. kódà gan odidi ìyálóde gan ò gbẹ̀yìn ààrẹ Dr. Chief Mrs. Adenike Anike Lawal ìyálóde of Owo Kingdom President National Traders and Market Leaders Council of Nigeria ìyá mi mo dáàbò fún yín o. ṣé wàá ní mú mi dání ní ibo lọ́wọ́ àti fẹ́ ṣe. ok nǹkan tó ń tọ́lá ti sọ fún mi nísìnyí kò fẹ́ sọ pé òmòbí tó ti fẹ́ ṣe àbí ní Grandi ní ọba Àdìsá Ọdẹ́lẹ́yẹ Square ní orí omi Òkè Ṣòkòrì Abẹ́òkúta Ògùn State kódà gan àwọn ọmọ ẹgbẹ́ Alhaji Àyìnlá Ọmọwúrà fans club worldwide sọ wípé kí àwọn kí kábíyèsí àti àwọn ìjọba kú àṣeyẹ o. bó bá rí bẹ́ẹ̀ èmi kan dá ìdáde o kò yẹ kí n ṣí kílà mi o àbọ̀ èèyàn máa fọba ni o kábíyèsí o mo dábò lọ tẹ́bà tó máa sọ fún mi. ayé mi tèmi bá mi. tẹ irú ọmọ wo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. Ajimo voice on this beat. mo tàyẹ dúró náà mo dúpẹ́ lọ́wọ́ Olúwa o.